Simple on the beat. Ǹjẹ́ mo gbé wìdé níbí mo wá kọrin ewì tó dá létí. Igúnnugún mi bà lórùlé, ojú mi tó lé ó tó kun ó sì ríta gbangba. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé, ọ̀rọ̀ mi ń bá mu kó mo rò ó bọ̀. Ìkúkú wá sí pé ṣàdédé gbóhùn mi, ọ̀rọ̀ ló yí wá bẹ́ẹ̀ bá rí kòkò tó gbé wúrẹ́. Torí pé bárúgbó bá ń sunkún ọmí mímu nǹkan bẹ́ẹ̀ ni. Nítorí ọ̀gá wa Olúbáyọ̀dé Adéyẹmọ, Service Delivery Manager iléeṣẹ́ Inlax tí wọ́n jẹ́ Africa's leading information technology service provider ló jẹ́ kẹ́ ẹ máa gbóhùn mi. Gbogbo wa pátá agogo ti ró ẹjẹ́ àpèrà wájọ káwá ṣàyẹ́sí èèyàn pàtàkì. Sóríṣiríṣi mánéjà ló ń bẹ láyé, àmọ́ ìṣàkóso wọn ò ṣe é fi wé. Ẹ mọ̀ wípé béèyàn ń ṣàkóso ilé ọlọ́kà tàbí ilé epo, mánéjà náà ni wọ́n ń perú wọn. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ká fi ni sípò mánéjà, ọ̀tọ̀ ni ká ṣe eré. Olúbáyọ̀dé ìwọ kì í ṣe mánéjà pàṣíbọ̀bọ̀. Olúgbọ́gbọ́n tí gbọ́gbọ́n àkàndá ni ó nínú àwọn èèyàn. Aṣẹ́bò má ṣe é tú fáwọn oníṣẹ́ dúdú, aṣẹ́tú má ṣe é júwe. Ọgbọ́n orí, ìrẹ̀lẹ̀ àtìbẹ̀rù Olúwa tó fi ń ṣiṣẹ́ òun ló yà ọ́ sọ́tọ̀. Ẹ wò ó, èmi bá wọn rìn rárá ká tó wá sọ pé èmi ò rè èyí tí ò lọ mọ́ mú bí ìgbà tí èèyàn ò ní kan ṣe ni. Ó ní táwọn ẹnjìníà àtàwọn SDO Inlax rí kí wọ́n tó sọ wípé Mr. Bayo kì í ṣèyàn kéèyàn. Gbogbo àwọn ẹnjìníà Inlax pátápátá pàápàá jùlọ àwọn tó wà ní Northern Region Nàìjíríà ni wọ́n sọ wípé kí n wí fún yín pé àwọn mọ rírì gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe ní gbogbo ìgbà tẹ́ ẹ ti ṣàdarí àwọn. Wọ́n ní wípé ẹ̀yin ò lè la ojú yín sílẹ̀ kí nǹkan kan sí ẹnìkọ̀ọ̀kan wọn. Wọ́n ní gbogbo ẹ̀tọ́ tó wá jẹ́ tàwọn lè rí dájú wípé àwọn ń gbà lásìkò. Èèyàn bíi Mr. Olúbáyọ̀ sọ̀rọ̀ láyé, bó ń bá ní sọ̀rọ̀ nínú ìrẹ̀lẹ̀ ni, kì í múnú bí ni, kì í sọ̀rọ̀ òdì sí ni, bó bá fẹ́ bá ni wí tọ́ni sọ́nà tàbí ṣàtúnṣe ọ̀rọ̀ tútù ni ó mọ̀ ń sọ. Kò ní torí ipò tó wà kó máa sọ̀rọ̀ sí ni láì bìkítà. Olúbáyọ̀dé o, má bínú pé mo bá ọ lóyè mo pè ọ lórúkọ. Ìwọ kọjá nínú dàwọ̀ mọ́jú, aládùn lé má fadùn dúnni, adákẹ́ tìrì sọ̀rọ̀ tìrì sẹ́jú wẹlẹ̀ tìrì tìrì, ọ̀fàfàlùfà afagéńdé ọlásọlá olúpinmirin pinmirin pinmirin tìrì tìrì omi tí mú ní dé tìrì. Dídákẹ́ tó dákẹ́ kò jẹ́ kí wọ́n mọ jíjìn rẹ̀, ọ̀làǹkọ̀láńkọ́ olú ọmọ tó ṣòro fìjà lọ. Gbogbo àwọn òṣìṣẹ́ àtàwọn adarí Inlax pátápátá ni wọ́n mọ rírì àsìkò tẹ́ ẹ lò láàrin wọn. Wọ́n ní wípé tẹ́ ẹ ṣe ń kúrò ní Inlax ẹ ò ní mọ̀ sí ìbànújẹ́, ibi gíga tẹ́ ẹ wá ń lépa Èdùmàrè á mú yín débẹ̀ láyọ̀. Ẹ wò ó, orí yín kò ní burú torórí adìrẹ kì í burú kó yé dúdú, orí àdìkì burú kó má yọ lóòrùn. Ẹni bá wá ní ẹ má lògbà yí pẹ́ Olúwọba ò ní gbà fún wọn, nítorí wípé ẹ̀yin ti mọ Jésù lólùgbàlà. Ẹ wò ó, kì í dùn ó pọ̀ sókí báyìí náà lọ́bẹ̀ oge. Mo ti ṣe tán mo fẹ́ dá a lé. Àbọ̀rẹ́ tó nílé tàlejò, bá a sáré ní pápá telenge àní bá a rìn láàlá yẹlẹ́nkù. Iṣẹ́ ẹbọ ìṣògùn ni, bá a kú ti wáyé páàrí ngan làárí. Ọ̀yẹ̀yẹ̀ ò sì ní yẹ kádàrá láyéláyé. Èmi ti diná orí epo tí jó tìkanra. Mo ti di ọmọ wú àgbétìfọ́mù òjọ́. Mo ti di abẹfẹ́lẹ́ tó ń gé wọn níbi tó ti ń soje. Èmi ti di àgbà ọ̀mọ̀ràn tí pé múgùn ní wèrè. Ẹ wò ó, tí wọ́n bá wá béèrè lọ́wọ́ yín wípé tàgàn ló ti ń kọrin ewì sétìgbọ́ ẹ̀yin, ẹ wí fún wọn wípé mo rẹ́ni gbádé ni. Mo rẹ́ni gbádé akéwì ìgbàlódé tó máa ń forin ewì ṣèkìlọ̀ ìwà.